àbí kí n sọ pé ń lọ lónìí ni ìgbà yẹn o wọ́n ń wọ́n àwò lọ́wọ́ ni kódà kẹ́ ìlú kan bẹ́ẹ̀ tí ní dákọ rẹ̀ ìmáàmù tí wọ́n jẹ útúbà tí ó kọ̀kẹ́ báyìí tó rù kú báyìí ó sì gbé eré wọn ò rí mọ́dọ̀ ni ó sá lọ ni ó lọ kú ni ó yè nìkan ọmọdọ̀ ni. Ìmáàmù qawluhu. ẹ̀mí lè pa wọ́n sí àwọn tí ń tò nípa kọ́ wa gbogbo ẹ̀ náà kọ́ ni wọ́n ń ké fatia wọ́n tá lómi ń ké mọ̀ tí ọ̀pọ̀lọ̀ rẹ̀ báyìí ni bí kò ṣubú lójijì. Fil qalbi tibun. náà tí a fẹ́ súpọ̀ àlàyé. Wa nurun. pòfẹ́sọ̀ láòfẹ́. Sati'un fi'il jamalu. Ànábì Ìsá. Alayhi salatu wassalam. Ọlọ́run ló travel. àmọ́ ọmọ rẹ náà ni ọmú dání ọmọ kéwù rẹ burúkú mú dání Ànábì Ìsá bá mú dání ló bá rán ọmọ lóúnjẹ wọ́n fẹ́ sínú lọ́ra ń jẹ wá wọ́n bá ra ń jẹ mẹ́ta owó ká mẹ́ta àfọ́ tètè sínú kò tètè kírun tán ó kàn jẹun tí ó jẹ ni ó wá kú méjì bàbá wa ń sọ fún pé kíní mẹ́ta ó ní méjì ní ìwà láìtàlà ní a bá rìn débi kan sẹ́rí bàbá tó dó wájú yìí tẹ́ bá sì ràn lọ́wọ́ fún wa alábùrẹ́ sàmọ́jì ó tì í mọ́ kò jù bá ń lọ ẹlòmíì tó sì wá bì ó wá fi kún ẹkún ẹlòmíì ni ó wá yọ fóònù rẹ̀ mo ti rójú wọ́n tó wá yọ fóònù ń wù ọ́ látàárọ̀ fóònù ti hàn lágbára òun ti rí fóònù lágbára rẹ̀ báyìí. Azimu switi amalikauna khairan. èyí náà jí tàbí ní jimmy mọ́ tọ́ba ìgbọ́pọ̀ jí nǹkan lónìí gbogbo tó wà lára rẹ̀ ó sì máa sọ̀rọ̀ ọ̀wá ń tíyàn kọ́ ló bá aráyè ọ́pẹ́rẹ́tì wa èyí tó ti ń jí sọ bọ́m̀bẹ ni ọ̀kú nílà ayé Coca-Cola lọ wá. Wa fi kulli biladi lahu maqalu. Nàbà délùú kẹ bàbá lẹ́pẹ́ nígbà tí wọ́n délùú yẹn Ànábì Ìsá bá jí owó òkú tó wà mẹ́ ó ní mo fi tọ́ rí ibi ọ̀tá ló jẹ oúnjẹ kejì ó ní kẹtọ́ ó ní wọn jẹ́ àwọn adélùú kẹrin Ànábì Ìsá bá rí òkúta mẹ́ta ló bá wí nǹkan sí i ta ló ní òsáfà ọtí ìbọ́sọ́fìn kí wọ́n yọ ọ ni those alphas ọyọwọ́ ni. Tẹ́lẹ̀ máa sọ àwọn elérégbè ìrégbè tẹ́ ń parí àfà gidi àfà yá àfà ní ìsìn náà ni ó máa ṣẹlẹ̀ irú wọn ni bàbá tó lọ yìí. Bàbá tó bá ilé faláwà níbu ẹnu báyìí tó bá sí òde lẹ́wà nǹkan fẹ́ ṣẹlẹ̀ nu nǹkan fẹ́ ṣẹlẹ̀ nu tó bá fà bu ẹnu tí wọ́n fà bu tẹ́lẹ̀ àwọn ọlọ́pàá ìwà náà mọ̀ wá wọn. Òun lè gbàgbé bàbá labade lu ọ ní ìlú kan bẹ́ẹ̀ ní nàbà sì kọ programu jákujáku bọ́sẹ̀ ní ẹni tí ó ṣàdúrà bẹ̀rẹ̀ mú iná lọ fẹ́ dákọ̀ wọ́n bá ń bá gómìnà sí ìdòkó báyìí bàbá bá sí gbogbo ẹ látòkèdè ni mọ́ẹ̀dà ṣàdúrà fún akábálẹ̀ láyọ̀ àṣẹ wọn ti rògùn nù gbàtó ìdí 10 alẹ́ ìlú ti mí tìtì àwa arọ wa àbájá gómìnà náà tẹ̀lé ẹni bàbá lẹ wá ń pè á kú èyí wá ń rẹ́rìn ta ni ó gbọmọ káwọn yẹn lákọọmọ sunkún rẹ Allah sórí rẹ gbé sọlẹ kí ó túbà kẹyìn ó sinmi ẹnu fún ọ tí wọn bá mí wọn ti sọ ní fàyà bí aṣọ èmi lọ gbé jẹ tọ́sẹ̀ mọ́mù nílọrin ọjọ́ lọ bẹ orí rẹ dáadáa bó lọ wí jèrè. Azimu switi amalikauna khairan. àti yóò máa níbi tìlọ lé ní. Wa fi kulli ẹyìn mọ́ ẹ̀ kí n gbọ́ kí n gbọ́. biladi lahu maqalu. lọ́ bá wú òkúta mẹ́ta ló bá sọ di gold. Ànábì Ìsá bá gbé kan ó ní wọn náà gbé kan ó ní ẹni tó jẹ oúnjẹ kẹta lónìí kẹta ó lè mí mo jẹ ìwọ lọ jẹ alájì bá lò sóun ló jẹ àbí ó ní mo fún ọ ní mẹ́tẹ̀ẹ̀ta wọn bá fún ọ
tó bá gbé kan ìkan ó bọ̀ ipò ní ń gbé wọn wọn ti fẹ́ bẹ́sẹ̀ yàn bàbá láàrin ẹni tí ò bá ti jọ kàwú yín ẹ má dá lóhùn o. àkànlẹ́mì gbàmọ̀ràn mo ní ṣe bíi tiẹ̀ ni ìwọ tó níran ìwọ tó bá tilé yín jẹ́ ní gbàmọ̀ràn kọ́jú ń bá tilé tèmi náà jẹ́ gbogbo mọ̀ràn ká lè gba o èmi dáwèrè yàn lóhùn o torí mo lè ronú ọlọ́mọdé ń jọ ọ́ o ìwọ tí lè bàbá rẹ túká mọ́ ọ lórí ní fọ̀rọ̀ lé bàbá tèmi lọ kọ́ bàmí láyé jẹ́. azimu switi amalikauna khairan. níbi títí ń gbé góòdì lọ́wọ́ ọ̀ọ́dẹ mẹ́ta bàbá gbàtà ọ̀ọ́dẹ mẹ́ta bá ẹ má wẹ̀yìn mọ́ fílẹ̀ jó mọ́ dákẹ́ ṣé àǹfààní wọlé bọ̀ yóò rí báwọn sùúrù láì yanjú ẹ̀ ẹ̀rọ máa bá sọ̀rọ̀ ni bó mọ́. fi kulli sábì báyà kan bọ̀ ni. biladi lahu maqalu fi kulli yóò ṣe rí náà. biladi lahu maqalu. èmi kan jẹ́ ní ìsìnwáàsí kí tó ráyè bóde láti bẹ̀rẹ̀ síbì ẹnìkan fi ìkúkù lé mi ní ẹsẹ̀ mo rò pé kí jẹ́ fi ń dáná búrẹ́dì ló kó bò mí ni èmi ò rójú rẹ̀ dì sí o torí ìfẹ́ dàmà òun fẹ́ ètì ẹ̀ àfi ká ọlọ́rọ̀ ẹsẹ̀ mi nítorí náà ti lù mí kẹ́yìn ara mi sì gbóná lórí. Safiyun tayyirun aslan naqiyyun wa fi alil kirami lahu tisalu wa fi kulli kirami lahu tisalu. Bàbá àgbà bó lọ wí jèrè. Wa fi alil kirami lahu tisalu wa fi alil kirami lahu tisalu. Lágbàjì. Sahibu rahmatin Ibn salati alayhi wa ridwanu bihi tabal maalu. Àsùnwọ̀n sani bàbá gbọ́dọ̀ fù. Alil imami salatu rabbi. Bó ṣe yẹ kó nínú bàbá o. Wa izun zana suratahu limanalu. Alali ulamai wali aqiwami turra. Yóò ṣe rí ní ẹ̀fọ́ kẹfà rẹ̀. Salamun fihi lil qalbi ibtihalu. Gẹ́lẹ́ bẹ fà. Lisulitani limadinati najili janta. Fà. Amanu la yukadiru zawalu. Amanu la yukadiru zawalu. Mo lọ wí jèrè. Amanu Bàbá sẹ̀ bínú. la yukadiru zawalu. Báríkà bàbá lọ́nà ní kìyàmà. Amanu la Báríkà wa. yukadiru zawalu. Ajẹ́túmọ̀ bí báyìí ọ̀jọ̀ kan bí lónìí ọmọ bàbá lè fẹ́ ẹ máa sáré bọ̀ bó ṣe gbànú. Alali ulamai wala qiwami turra. Ẹ̀mẹ́ fa mo ti pè wọ́n. Salamu fi lil qalbi ibtihalu. Abàjádà. Lisulitani limadinati najili janta. Mo lọ wí. Amanu la yukadiru zawalu. Amanu la yukadiru zawalu. Ẹ fi wọ́n lẹ̀ díẹ̀ sí i. Azimu siqi amal kauna khaira. Bàbá wa Màdìbò. Wa fi Ẹ bá a pé àwọn báńsà ńláńlá o kò wá dúró níbi àléyàn jáde àmọ́ kọ́mọ́ jọ wọ bí wàá mọ́. azimu siti Kọ́mọ́ darọ́ bọ̀ ọlọ́run o. amal kauna khaira. Abẹ́ẹ̀ rí ẹni. Wa fi kulli biladi lahu maqalu. Safiyyun tayyirun aslan naqiyyun.
وفي آل الكرام Al-Barizi له اتصال ẹ̀rí nǹkan bẹ́ẹ̀. على علي الإمام صلاة ربي وعز ẹnìkan fẹ́ wọlé báyà. كان صورته المنال على العلماء bàbá jẹ́rẹ́sì ni ẹ̀yà lọ́nà. على العلماء Subhanaka rabbil izzati. أما يصفون بصفته وأتم الله جلاله الله 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 جل جلاله سبحانك رب العزة bàbá bàbá. أما يصفون بصفته وأتم الله جلاله الله ẹ sọ bẹ́ẹ̀. الله الله جل جلاله okùn méjì. سبحانك رب العزة ẹ sọ bẹ́ẹ̀. عما يصفون بصفتي ẹ sọ bẹ́ẹ̀. وأتم الله جلاله الله 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 جل جلاله ẹ̀kẹta kó kílẹ̀. سبحانك رب العزة أوي. عما يصفون بصفته وأتم الله جلاله Zikiri yìí nù. الله Mo pàdé yín. الله الله جل جلاله ìwọ náà ti gba aládàbà wá sinmi ẹnu rẹ. إمام قوله Baba. في القلب طيب ìmọ̀ ti gbé wá sí ẹ̀gbọ́n mọ́. góòdì mẹ́ta lónìí kan bá ń gbé ní orí gbé. àwọn ọdẹ mẹ́ta bá ń bọ̀. ẹ̀ka yìí bó ṣe gbà lónìí nù. àwọn ọdẹ mẹ́ta bá dé. bàbá wa alágbàjì ẹ jọ̀ọ́ mo fà nábì bẹ̀yìn. àfọ̀ ọmọ àfà ẹlòmíràn fẹ́ sin jẹ bá òun sì wọ́ ọmọ lọ́wọ́ nísìnyí. àti yorùbá àdébíyàn sí mi ni. إمام قوله في القلب طيب òun ò ní mọ̀ pé mi yín agbára wa yé. ẹnìkan ṣe bẹ́ẹ̀ torí lánàá ìlógbò ni mo lọ. mo á kú onílògò mo á padà sí sẹ́yìn. mo pariwo àsìlágo 4 sí 5 ìdájì ni wọ́n á ń jíbọ̀ alẹ̀. ló bá ṣe bẹ́ẹ̀ lójú àgbo kò ní dẹ̀ ọmọ tí èlò bọ́lọ̀. mo jẹ́ oyè ni mo náà bọ̀ fẹ́ sọ̀rọ̀ jù. àṣìláàtì fẹ́ sí ọlọ́run. صلى الله عليه وسلم kò ṣeé ṣe ẹ mẹ́wàá pa á síbi mọ́. láti tó ń bọ̀ nísìn sẹ́nà kíbu ni sọláàtì سلمي وزكاة تحياتي àgbáyé على المصطفى المختار لخير البرية صلاتي وتسليمي وزكاة تحياتي على المصطفى المختار خير البريات صلاتي وتسليمي وزكاة تحياتي حليمة القدرية المصطفى Lagos State. المختار خير البريات صلاتي وتسليمي وزكاة تحياتي túnláàsì ní kí n fún alága bàbá náà kí ibi tí mo náwó sí ẹ máa lọ wọn mọ dìde báà náà nẹ صلاتي وتسليمي wọn gbọ́dọ̀ dìde fún yín. وزكاة تحياتي ẹsẹ̀ jẹrẹ على المصطفى ọmọ àgbàlagbà ló ẹsẹ̀ المختار خير البرية صلاتي وتسليمي bó ṣe gbọ́dọ̀ rí inú tẹ̀mí ń dùn báà. وزكاة تحياتي bí ò bá rí báyìí bàbá ò sáyé rẹ nù. على المصطفى àpẹẹrẹ gbọ́dọ̀ gbà wọn lẹ́rù nù. مختار خير البرية إمام قوله fìyànlẹ̀ jẹ́ túkẹ́ lónìí. àṣàlátù fẹ́ sí ọlọ́run صلى الله عليه وسلم bí ó ṣe rí nù.
èmi náà ti múra yín wá pé bí ọ̀sẹ̀ rí nù lónìí bàbá Nakim bàbá Gàmbàrídà kan náà máa bọ̀. ó dáa mo ń wẹ̀gbẹ́ bàbá wa Jánásì o mo mọ̀ pé àwọn kan ó dìde ń bẹ̀ o ẹ̀yin kọ́ o ẹ̀yin ọmọ ọ̀gá wa kọ́ o tó ẹ jẹ́ wọn kọjá karahàn tiẹ̀ náà ti pọ̀ jù bàbá kò ní mí lábẹ́ tí sin rárá o bó ṣe gbọ́dọ̀ rí nù. ساطع في الجمال ونور ساطع فيه الجمال للسلطان المدينة نجل جنتا أمان لا يقدر زوال أمان لا يقدر زوال ẹ jẹ́ wọn jókòó àwọn kábínẹ̀tì bàbá nù ẹ̀dọ́kọ̀kùnrin tó fa kan lọ́wọ́ yìí sára àwọn kábínẹ̀tì bàbá nù náà ni. لا يقدر زوال ẹ jẹ́ Yorùbá Nábì lẹ́ẹ̀mẹ́ta. sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam imamu qawlu fil qalbi tibu. mo fẹ́ kí ẹ̀yin náà mo fẹ́ sọ̀rọ̀ ajẹ́tùmọ̀ bí ẹ ṣáàjòkó ti ẹ̀ tẹ̀ náà ròyìn ẹ̀ ṣe fún ilé tẹ̀ ní ọlọ́jẹ́ soríire. àmín. ṣé ẹgbà pẹ́ sórí ìyàbẹ́ gbà tẹ bá gbà ìdákẹ́nu yín báwọn. ṣé tún fún yín lọ́kàn sí ẹ̀ lálùbáríkà ṣé jẹ́ gbádùn bẹ́ẹ̀ ni jẹ́ gbádùn nísìnyí àbí ó ti dán ọba àwọn tí lọ́ọ̀jì agbádùn mọ́tò sọ nǹkan míì mọ́ ìwọ tó ń kanra níbi tó bá lọ Mẹ́kà kí wàá lọ kàn wọ́n tí ọtí báyìí lọ Mẹ́kà àpamọ́ra ni. bàbá ibi tí mo bọ́rọ̀ dé mo ń àdírẹ́sì inú ilé lọ́wọ́ lẹ dé àwọn ọdẹ mẹ́ta wá dé bàbá wa àgbà ní Gàmbàrí bàbá Jánásì ẹ wá rí góòlù mẹ́ta ńlẹ̀ẹ́lẹ̀ kí ló yẹ kí wọ́n ṣe fún mẹ́tẹ̀ẹ̀ta ẹ dá mi lóhùn kó gbé lọ́kọ̀ọ̀kan àbí àwọn awòrán wọn báyìí àwọn méjì wá pera wọn sẹ́yìn pé ọmọdé ò bá pín góòlù lọ jẹ́ aránṣẹ́ ká pa wọ́n rán ọmọ náà lóúnjẹ ọmọ náà débi tí ó ti ránjẹ ó ní kí làwọn àgbàlagbà ó fi góòlù ṣe òun náà ránjẹ tá bàbá aláyé ó fi májèlé sí i. mẹ́kẹ́ gbọ́ mi yé wọ́n gbé góòlù délé báyìí ọmọ gbóúnjẹ dé báyìí wọ́n kàn ta ní ìbọn ni òun bá rẹ́rìn-ín tiẹ̀ pé àfàìjẹ́lẹ̀ fi ní kú ní ẹ bá ló dáa ẹjẹ́ àjẹun ká tó pín góòlù ọ̀rọ̀ náà jẹun tán ní ẹ bá kú dànù góòlù wà rẹ́ ni pé òfò sera rẹ wá sí àkọ́kọ́ mi ẹ̀yin tí bàbá bí ẹ má jọ́fọ̀ sẹ́nu lé wá sí àkọ́kọ́ nù tẹ́ ẹ bá gbọ́ wá sí sẹ́rán tí òjò bàbá yín ò lè bá yín sọ̀rọ̀ o ìran tí wọ́n ti sórí ibú o ẹ má lọ fọ̀rọ̀ lọ tí ò ní ràn o ẹ lọ ṣera yín lọ́kàn division of labour bàbá ṣe ń tó pọ̀ kalẹ̀ òun ni ẹ máa mójútó kò tí ì kan yín gbàdógójì èrò wájà ẹ má para yín o. ṣé wọ́n gbọ́ yé. kùnú jẹ́mi àwọn. àwọn ò lè tàn yín because ara yín là wà yìí. a sì fẹ́ kẹ́ máa dá a lọ ni. àwọn àkọ́bí ní kó tó kàn yín. gbogbo mo wá gbọ́ mo wá fóònù mo fẹ́ tí kọ́
ẹlòmíì tí ó sọ̀rọ̀ ìran bàbá rẹ̀ ò lálùbáríkà o. ẹ dira yín mú ẹ sì jẹ́ ń kọjú sí ilé kéwù ní ilé.